بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين. ilẹ̀ tó jẹ́ ti alukur'an eléyìí ló fi hàn wá pé gbogbo àwọn àyè tí alukur'an dákọ ní gbogbo àsìkò ọjọ́ ayé Ọlọ́run máa fi tírà kan ránṣẹ́ sí ọmọnìyàn láti lè máa tọ́ka fún àwọn ọmọnìyàn pé kòtòrè ò gegele rèé ìgbẹ́rì ọ̀nà rèé. alukur'ani tí a fi ránṣẹ́ sí ànábì Muhammad kó máa jẹ́ ìparí iṣẹ́ àti pípé fún àwọn tírà tó ti ṣáájú. Ọlọ́run ti ń sọ kalẹ̀ àwọn ìròyìn àwọn ẹ̀dá tó ṣáájú wa, àwọn tí wọ́n dẹtí sí ọ̀rọ̀ Ọlọ́run àti àwọn tí ó ṣagídí kí ni ó jẹ́ ìgbẹ̀yìn wọn. gbogbo ìgbà tí làákàyè ọmọnìyàn bá ń dàgbà tí ó sì ń lékún lójoojúmọ́, tí a dá mọ̀ rí pé gbogbo àwọn àyè tí Olúwa bá ti sọ ìròyìn fún wa, àbó ti fi ìta àwọn ẹ̀dá kan tí wọ́n ṣáájú wa, àbó ti fún wa ní ìmọ̀ràn, a rí pé pípé ni a máa rí ńbẹ̀, tí ó sì máa jẹ́ pípé inú 100 kò ní sí àbùdànù ńbẹ̀. Olúwa gangan ló pa á láṣẹ pé ẹ rìn lọ sí èrí ilẹ̀, ẹ wo bí ẹ̀yìn àwọn tó ṣáájú yín ti rí, àwọn tí ó ṣàyè àkókò nàkí sí Ọlọ́run ọba, àwọn tí wọ́n gbọ́ ti Ọlọ́run ọba, àwọn tó ṣe dáradára. Bàbá wo Suratul Namli, Ọlọ́run sọ fún wa pé ẹ rìn lọ sí orí ilẹ̀ kí ẹ lọ wo bí ìgbẹ̀yìn àwọn tí ó ṣaburú àtàwọn tí ń ṣàyà àkókò nàkí tí wọ́n pera wọn bí wọn ò ti jẹ́ bó ti padà rí lérí ilẹ̀. Ọlọ́run bá júwe gbogbo eléyìí fún wa nítorí àwa tá ń bọ̀ lẹ́yìn ká bàa lè mọ ibi tí àgbẹ̀sẹ̀ wa kàn. àwọn àyè ibi tí a dákọ tí ó tọlẹ̀ nínú Al-Qur'ani gẹ́gẹ́ bí Iraq, gẹ́gẹ́ bí Lebanon, gẹ́gẹ́ bí Georgia, Soviet Union, gẹ́gẹ́ bí Jordan, gẹ́gẹ́ bí Oman, gbogbo àwọn àyè yìí ni a fi hàn yìí nínú nǹkan tí ẹ fẹ́ máa wò lọ yìí, àti bí gbogbo gẹ́gẹ́ bí Turisina, gẹ́gẹ́ bí Egypt, ibi tí àyè àwọn ànábì kọ̀ọ̀kan tí wọ́n ti dára, àti gbogbo àwọn àyè kọ̀ọ̀kan tó yẹ kí mùsùlùmí ó mọ̀ kó lè máa ti bẹ̀rù nú Ọlọ́run ọba tó dá wa, ìpè ọba tí ń pàṣẹ fún wa, ọba tí ojú rẹ̀ káyé tó sì ká ọ̀run, tó yẹ pé gbogbo òmà àsìkò àti ìgbà ọwọ́ Olúwa ọba mi ló wà. Ànábì Adam ni baba ńlá gbogbo ọmọ ẹ̀dá ènìyàn tí Olúwa ọba kọ́kọ́ dá ní ìdá ẹ̀ràn yìí. Nínú gbogbo ẹranko tí ó ń ní ẹ̀mí tí sì ronú, ẹ̀dá ènìyàn ni Olúwa ọba dá ní àpẹẹrẹ tí ó yàtọ̀ sí gbogbo ohun tí òun dá, tí ó sì mú ẹnìkan ní ọlá tó bọ́ ọmọnìyàn. Ọlọ́run dá Ádámù sínú àlùjánnà àti ìyàwó rẹ̀ Háwáù, ṣùgbọ́n gbà tí Èṣù kó bá wọn, eré òkè tí ẹ̀ ń wò yìí, àwọn ni Àràfá, Jabal Nur, ibẹ̀ ni wọ́n ti pàdé ńgbà tí wọ́n sọ̀ kalẹ̀ láti àlùjánnà ní àkọ́kọ́, tí Háwáù àti Ádámù baba ńlá wa ti pàdé, ni wọ́n fi ń pè ní òkè Àràfá, òkè ibi tá a ti dára wa mọ̀ ibẹ̀ nìyẹn. Ànábì Nuhu. Lẹ́yìn ànábì Adam, àkọ́kọ́ òjíṣẹ́ tí Olúwa ọba mi rán ní ànábì Nuhu, èyí tí ó ṣe ọ̀gángan ìlú Iraq, èyí tí ẹ̀ ń wò lórí máàpù. Iraq ànábì Nuhu jíṣẹ́ ní nǹkan bí 1050 ọdún tí ó fi ń pe àwọn ìjọ rẹ̀ kúrò níbi ẹ̀sìn òòṣà, ṣùgbọ́n wọn ò dá lóhùn àyàfà àwọn díẹ̀. Òòṣà tí ò lẹ́nu gẹ́gẹ́ bí àwọn èyí tí ẹ̀ ń wò yìí ni òòṣà tí wọ́n ń sìn, débi pé ó ṣe wàhálà débi pé Olúwa padà pa á láṣẹ pé ẹnìkan kò ní gbàgbọ́ nínú ìjọ rẹ̀ mọ́ o, àyàfi àwọn tí ó ti gbàgbọ́ yìí. Kó wá sí ọkọ̀ ojú omi kó sì máa kó gbogbo àwọn dábàá Ọlọ́run kí ó má bàa parẹ́ ní akọ àní abo. Ó pè wọ́n, à ń dá lóhùn, ń sà wọ́n sínú ọkọ̀ náà,
Olúwa wa pàṣẹ pé kí omi ó sọ̀kalẹ̀ gbogbo àwọn tí ó gbà fún jọ́ náà ó fi délé ọmọ rẹ̀ gbogbo wọn parẹ́. Àyè ibi tí ẹ̀ ń wò yìí ibẹ̀ ni Ànábì Nuhu ti bẹ̀rẹ̀ sí kọ́ ọkọ̀ ojú omi jọ́ náà tí ó sì ti mọ ìwọ̀n ń pè ní Masjid Basra. Ibi tí ẹ̀ ń wò tó dàbí ó fún búrẹ́dì yìí ni Ọlọ́run ti sọ fún un pé kó sọ fún ìyàwó ọmọ rẹ̀ níjọ́ tí omi bá ṣẹ́yọ ńbẹ̀. Ibẹ̀ ni àpẹẹrẹ pé ayé ti ṣetán tó fẹ́ parẹ́. Òkè tí ẹ̀ ń wò yìí òun ni Jabal Judi. Ibẹ̀ ni omi ti ń gbé wọn lọ. Ibẹ̀ ni òkè yìí ni ọkọ̀ ojú omi Ànábì Nuhu lọ padà lọ fara tì sí. Bàbá lọ wọnú Suratu Hud ní àyà 36 sí 48. وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين. Òkè tí a wí ní Jabal Judi yìí òun ni ọkọ̀ ojú omi Ànábì Nuhu lọ farati lẹ́yìn ìgbà tó kúrò níbi ìlú Iraki tí Ọlọ́run bá ti pa àwọn ìjọ rẹ̀ rẹ́. Òkè náà bọ́ sí eríta mẹ́ta láàrin ìlú Iraki àti Saudi Arabia ní ọ̀gángán Turkey. Òkè náà ga ní nǹkan bíi 3080 feet èyí tó bọ́ sí ẹ̀gbẹ́ tí a lè pè ní Western Turkey ti ìsìn. Ọlọ́run bá pa ìjọ Nuhu rẹ́ pẹ̀lú ìbínú rẹ̀ ó sì gbé wọn jìnnà sí ìkẹ́ rẹ̀ èyí tí àwa náà ń tọrọ kí Ọlọ́run má jẹ́ kárí rẹ̀ mọ́. Ibi tí a fi àmì sí lọ́kànkan ibi tí àwọn ìjọ Ànábì Nuhu padà lọ tẹ̀dó sí tí wọ́n sì ń gbé. Òkè náà lẹ́rí tá à ń sọ lọ́kànkan Ọlọ́run kó fi sọ rẹ̀ sọ wa kó má fi aburú pa wá rẹ́. Èyí tí àwa náà bá ń ṣe tí ò bá dáa bá báwo tìjọ Nuhu yìí káwa náà ojú ilẹ̀. Kò síbínú Ọlọ́run tí ò lè báyàn ní ìgbà kan àti àsìkò kan. Kò sígbà tí kẹrì ò sì lè dọ́dọ̀ ẹni. Ọlọ́run jẹ́ kẹrì ọmọ dọ́dọ̀ wa. Òkè yẹn lẹ rí òun bó ti ga tó ń jọ́ náà omi bo gbogbo ẹ̀ dàrú. Ibẹ̀ ni ọkọ̀ ojú omi padà wá dúró sí. فأغرقناهم أجمعين. Ànábì Hud. Ànábì Hud òun ni Ọlọ́run rán sí ìjọ Àdàlúlá. Òun ni ẹ wò lérí máàpù. Ànábì Hud ó lo ìlú kan tí wọ́n ń pè ní Oman ní capital Jordan. Ìlú tiẹ̀ gangan ní jẹ́ Obar. Obaru yìí ni ẹrí tá à ń lọ yìí. Ìlú náà jẹ́ ìlú tó yẹ pé ìlú oníyèpẹ̀. Àdúgbò bí tá a wà yìí tí wọ́n ń pè ní Sọ̀lálà. Láti Sọ̀lálà yìí tó bá fẹ́ wọ ìlú Ànábì Hud lọ 72 kìlómítà ni. Ìlú yẹn ni ẹrí táwọn èèyàn ń wọ̀ lọ. Ànábì Hud ó jẹ́ ànábì tọ́lọ́run rán sí àwọn Àdàlúlá. Àwọn Àdàlúlá yìí òmìrán ni wọ́n. Wọ́n jẹ́ ẹ̀dá kan tí Ọlọ́run bùn ní ọlá tó sì fún ní ọlà. Wọ́n ń dáko, irúgbìn wọn ń jáde. Ìlú náà ni ẹrí tí à ń wọ̀ lọ. Ìlú náà nu the lost city of Obar. Ẹ ti rí bí wọ́n ti kọ́ ọ́n. Ìlú náà ni Ọlọ́run fi kalẹ̀ kó máa jẹ́ ìrántí fún gbogbo àwọn ọmọlẹ́yìn Ànábì Muhammad. Ike àánú tó ní sí wa àtìfẹ́ tí ó ní sí wa kò wí pé ká wá ṣẹ̀ títí kọ́ mọ́ fìyà rẹ̀ jẹ wá nítorí pé àwọn kan ò tó báyìí tí Ọlọ́run ti pa wọ́n rẹ́. Gbogbo àlàpàtẹ́ rí wọn ilé àwọn ìjọ Ànábì Hud ni. Tí yàn bá dé Oman tí mo wí fún yín ní Jordan tí yàn bá lòun fẹ́ lọ sí Obar wọ́n mú débẹ̀ àwọn àlàpàlé wọn tí wọ́n lò níjọ́ náà ní ẹ̀rí wọn. Gbogbo bí yàn bá ti wò kọ́ ẹ wò bó ṣe ga tó bí wọ́n ṣe ga ọ́n bẹ́ẹ̀ yìí tí àwa ń gò táwọn èèyàn ń gò tí wọ́n kéré lórí rẹ̀ àwọn ga débẹ̀ ní ìdúró wọn àti ìnáró wọn. Àmọ́ bí ó ti tó ọba tó ga jù wọ́n lọ ó padà pa wọ́n rẹ́. Àwọn ìjọ Ànábì Hud àwọn wọ̀nyí wọn ò gbà gbogbo oore tí Ọlọ́run ṣe fún wọn tí ó dùn pé wọ́n ní gbogbo ọ̀nà ní gbogbo ààyè pé gbogbo ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Bàbá ònú Suratu Hud á rí